ẹ jẹ́ kí n tún mọ kí ẹ̀yin olólùfẹ́ àkàndọ̀rọ̀ Awíkonko dédé àkókò yìí ẹ̀ka mo tún ti dé ọmọ adúró fọ́tílé òtítà lé mọ wọ̀ lówó ọmọ arẹrù mẹ́sàn-án ayére mo dé ọmọ yẹkóyẹkó ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdòyẹdò ẹ yọ àpè gbogbo ẹni tí bá ń bẹ ń lé sí tòsí ẹ pé mo ní kán wá fetí gbéyàwó ọ̀rọ̀ ń bẹ tá a fẹ́ bára wa sọ lónìí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó yẹ káwọn èèyàn ó fetí gbọ́. Ogun ti délẹ̀ Yorùbá ẹ sọ fẹ́ni tó bá létí pé mi Àkàndá ní kó tètè gbọ́n tí ẹ̀mí ń sọ. nàláì nà true ló dé bàbá ń sọ láti yẹjọ́ yìí tó dàbí ẹni pé àríyìnrí sọ là ń sọ wípé ogun ti débodè kíran Yorùbá múra lẹ̀. à ń béèrè fún Yorùbá nation ẹ rò pé ṣeréṣeré ni. wàhálà tá a la fẹ́ sá fún jọ̀gọ̀dẹ̀ tá a ní àbìsẹ́yìn wẹ́rẹ́ lọ́wọ́lé tọ̀ ìran Yorùbá wá. ẹni ó bá gbàgbọ́ kó gbàgbọ́ ẹni tí ó gbàgbọ́ kó má gbàgbọ́ èmi Àkàndá sọ wípé yes mo wí bẹ́ẹ̀. bóyá torí pé wọn ò pariwo dẹ́kun lẹ́yìn ni ọjẹ́ kọ́ mọ̀ wípé ìjínigbé ń lọ lójoojúmọ́ nílẹ̀ Yorùbá wọ́n ń jiyàn gbé wọ́n sì ń gba ransom every blessed day. ògo ni fún Ọlọ́run bàbá wa tí mo sọ wípé wọ́n jí gbé ń jò ní wọ́n ti fi wọ́n lẹ̀. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àwọn tí wọ́n jí bàbá ọ̀hún gbé wọn ni wọ́n ti rí wọn mú. àwọn Fúlàní ti wọ ìlú Òkìtìpupa bíbà wọ́n dé togun-togun wọ́n dé tọkọ̀tọkọ̀ wọ́n dé ti nǹkan ìjà olóró wọ́n wọ̀lú wá tẹrùtẹrù tábùkẹ́ wọ̀lú ni. nàláì ní kọ́ máa wí ń bẹ̀ wọ́n fẹ́ dẹ́kun lé yín. nàláì ní kọ́ máa wí wọ́n fẹ́ kó ban tìyín ná. nàláì ní kọ́ máa wí bí wọ́n ṣe ń wọlé ní ìdájí wọlé lóru tí wọ́n ń pa àwọn èèyàn lókè ọya kọ́lọ́ má jẹ́ kí wọ́n dábúlé yín ni kó wí. God forbid bad thing ni ọmọ wí lójú kan tí wọ́n fi dé. kí ló dé tíran Yorùbá máa ń ní starting tá kì í ní finishing. ẹ̀yin Àmọ̀tẹ́kùn ibo lẹ́wà mélòó làmọ̀tẹ́kùn tá a ní mélòó nù wọn ló lágbára mélòó nù wọn ló dáńtọ́ mélòó nù wọn ló dángájíá mélòó nù wọn ló lè dúró dìbọn. gbogbo ẹ̀yin alágbára lẹ Yorùbá ibo lẹ̀yin wà ibo lẹ forí mọ̀ sí. nǹkan àtijọ́ táwọn bàbá wa ń lò sí òsí láyé mọ́ ni. sódìgbà tẹ́yin bá fọ́ ká tó máa ṣáájò ẹ ti gbàgbé pẹ́yìn tó bá ti fọ́ kì í ṣe é kójọ mọ́. ẹ jẹ́ kí wọ́n tiẹ̀ dénà ẹ jẹ́ kí wọ́n dénà wọ́n ti dé wọn ò tí ì jáde ni wọ́n ń dúró de ọ̀dà. ǹjẹ́ ọmọ tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ Yorùbá tó jẹ́ sọ́jà tó wà nínú sí ológun sọ ọmọ tí ń ṣẹlẹ̀ sáwọn ẹ̀yà Ìgbò tí ń bẹ́nu sí ológun dídọ́gbọ́n pa wọ́n ni wọn ò ní fọwọ́ ara wọn pa wọ́n ó tì wọ́n sẹ́nu kú ni. bàbá wítọ́ bá lọ́ọ̀ gbọ́ àwí ìgbọ́ àfọ̀gbà yóò fi ka àbámọ̀ bọnu àbámọ̀ ò ní jẹ́ tèmi Àkàndọ̀rọ̀ Awíkonko ẹ̀ka alẹ́ ẹ̀ka ẹ̀sán ẹ̀kú ojúmọ́. ǹjẹ́ mo tún ti dé ají pariwo bí ẹyẹ ogo má sì fi ọ̀rọ̀ ìjìnlẹ̀ gbáyìí mọ́kànlẹ̀kùn ń wọlé àròyé wá àbí mo tiẹ̀ ti wọlé àròyé wọ̀ rẹ́dì ìpínrin ni mi ọba gbogbo aṣọ kí ni mi ọlọ́jà bàgẹ̀bàgẹ̀. borí bá kún alábẹ́ni ẹja ké sí bọ́ bá jẹ́ odò lóko ẹja ránṣẹ́ pò mọ̀wẹ̀ bàbá wa ń sọ nípa ẹjọ́ ẹwẹ́ àtàròyé tọmọ́gbọ́n wá dẹ́n ẹja rántí olóògbòrò Àkàndá ẹyẹ olóhùn tó dùn ìbákà ló lè mẹ́sí àròyé ìran àwòkó lọ gá bọ́jẹ́ ti káfóni dára àwọn odídẹrẹ́ ń lò fófó.
àwọ̀ ọmọ wí tiwa ó kù sọ́wọ́ tiyín láti gbọ́ láti gbà láti mú lò. àwọn aṣebí ti dó tì wá lọ́rùn. àwọn ọ̀tá ọ̀run ọ̀gbẹ́bọ tí Ọlọ́run yàn tì wá láti 1914 wọ́n kọ̀ wọ́n làwọn ò ní fi wá lọ́rùn lẹ̀ àfi bí wọ́n bá gbalẹ̀ wa àfi bí wọ́n bá gbẹ̀mí wa. Òkìtìpupa ti gbàlejò. ẹni tí yóò parọ́ ni ó sọ pé lẹ́rìí òun ń bẹ lọ́run. voice note kan lọ lórí ẹ̀rọ ayélujára jákèjádò ilẹ̀ Yorùbá ni yóò ti dé mọ̀mọ́ kò sẹ́ni tí ó gbọ́ tí ò ní ṣí ààrẹ fáwọn ẹlòmíín. bàbá wa tó sẹ́ndì voice note yìí kó lè jẹ́ àrídájú wọn tó fowókọ wọn sí pé tí ọba dá yín lójú ó kọ mi rèé. yàṣà wàrà wo ènìyàn. ẹni tó rí ewu tí ń bọ̀ dẹ̀dẹ̀ tó sáré pé ìran Yorùbá pé ẹ má sùn ẹ má sàsùn péye ogun ti débòde ẹ dìde ńlẹ̀kẹ́ jígìrì láti gba tí bàbá yìí ti sọ ìgbésẹ̀ wo láti gbé àgbọ́gbọ́n tí la gbọ́. ẹlòmí ọkàn lísìn sí ni pé ẹ wò wàhálà tí ní ogun kí ló ń dé in Jesus name kò ní délé wa ń bo Jésù gan pọ̀ wọ̀n mọ́ rí. reality ọ̀tọ̀ religion ọ̀tọ̀ ẹjẹ́ àgbésọ́tọ̀ kọ̀ papọ̀ mọ́ra wọn. Nàìjíríà mo ti rí ibi tí lẹ́ńjọ́ tí wọ́n ti ń gbàdúrà olúwa fáyà olúwa quenchit ń bo àbómi ní ọ̀paná. aláboyún rọ bí ẹ ń gbàdúrà in Jesus name ṣe ni ó mú ọmọ kọ́ wálẹ̀ àbí kẹ́ tètè gbé lọ ilé ìwòsàn bóyá ọmọ dàbò inú ẹ̀ ní bóyá cs ni wọ́n ṣe kí wọ́n ètè ṣe kẹ́mi ó tó bọ́ lẹ́nu ìyá. reality ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ìgbàgbọ́ ọ̀tọ̀ kò sẹ́ni tí ọ̀gbàgbọ́ nù wá. àwọn pásítọ̀ yín àfáà yín ìmáàmù yín tí wọ́n ń pariwo kinní kan to God be the glory tí wọ́n bá síìkì wọ́n máa bá ń ṣe lọ sí ọsibítù èyí tó bá lówó dáadáa nu òkè òkun ni ó fò lọ òun kò sí máa gbàdúrà. alógún débòde alógún ti wà nítòsí. kí ló dé tíran Yorùbá máa ń ta aya ilé tí ikún kí ló dé tá a kì í gbọ́rọ̀ síra wa lẹ́nu. yóò ti tó bí December January February tá a ti ń pariwo pé ojoojúmọ́ làwọn Fúlàní ń kó èèyàn wọn wá sí ilẹ̀ Yorùbá. ojoojúmọ́ ni wọ́n ń pọ̀lúùtì ilẹ̀ Yorùbá ojoojúmọ́ ni wọ́n ń populate ilẹ̀ Yorùbá ojoojúmọ́ ni wọ́n ń káwọn èèyàn wọn wá bìbà every blessed day. bẹ́ẹ̀ bá rí tírélà kan tó kó tìmọ́ọ̀tì wá àwọn Fúlàní rẹpẹtẹ ọba wá èyí tó ń kó súbọ̀ Fúlàní rẹpẹtẹ ọba wá èyí tí ń kálùbọ́sà bọ̀ Fúlàní rẹpẹtẹ ọba wá. wọ́n á máa fi odidi mọ́tò lóòdù ọ̀kadà àtàwọn Fúlàní wọn àti níbi tí wọ́n lọ gbé o. ẹ wá lẹ́ni tí ń gọ̀kadà lẹ́kọ̀ọ́ ẹ sí sí tiẹ̀ ẹ bábà ń bẹ̀ ẹ ṣe ní bá. wọ́n ń dúró de ọ̀dà ni sódìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní strike ká tó máa sáré káàkiri ibo la máa sáwọ̀. ǹjọ́ yẹ kíran Yorùbá ó di ọ̀lẹ nílẹ̀ wọn ǹjọ́ yẹ ká máa sá nílẹ̀ wa mo la fẹ́ sáwọ̀. ìwọ ń lé onílọ́kàn bó bá ti yọ sí ọ lọ́wọ́ físà ló èbó lọ ń lọ lé ọ̀fẹ́ sá lọ. àwọn wọ̀nyí ní ọgbà ilé bàbá rẹ kó tó dé. wọ́n ti jẹ gàba lórí nǹkan àlùmọ́ọ́nì yín. àwọn tí wọ́n líìsì oko fáwọn Fúlàní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló ti dìjà tí Fúlàní ọ̀bá pàmì sórí oko wọn. Fúlàní ti dé sí Òkìtìpupa gẹ́gẹ́ bí bàbá wa ọ̀hún ṣe sọ èmi ò ní dárúkọ wọn lóòótọ́ ni wọ́n dárúkọ wọn èmi ò ní ìdí láti ṣẹ̀ṣẹ̀ dárúkọ wọn. wọ́n ní lọ́jọ́ tí wọ́n dé nǹkan bíi aago 3 ọ̀sán òun náà ni wọ́n dé. wọ́n dé pẹ̀lú ẹrù kálukú wọn. bọ́ọ̀sì tó kó wọn wá ó jẹ́ 31 àwọn láǹfààní àti kà dáadáa. báwọn dẹ̀ ṣe wo bọ́ọ̀sì kọ̀ọ̀kan yóò kó tó èrò 20 to 25 people. ìdí ni pé àwọn 5 láǹfààní àti jókòó lórí síìtì kan. síìtì 4 á jẹ́ 20 tá a bá tún ráwọn tó tún gbéra wọn lẹ́sẹ̀ ńkọ́. ìgbà tí wọ́n dé Òkìtìpupa army barrack ni wọ́n gbà lọ. wọ́n dé army barrack
àwọn sọ́jà ò jẹ́ kí wọ́n wọlé after bíi 2 hours tọwọ́ kọwọ́ tẹsẹ̀kẹsẹ̀ tágbára kó agbára àwọn army wọ́n àláò wọn láti wọnú ilé. ìgbà tí wọ́n interview wọn láti bolẹ̀ ti wá bóun náà ṣe pera wọn wọ́n ní World Security Agency làwọn àwọn ti lọ fún training ìjọba wa ní káwọn ọmọ bọ̀ ń bẹ̀ ń. ẹ dákun bí ìjọba ọba rán 31 ọkọ̀ wá síbì kan ìjọba fẹ́ kó yàn lọ sí báràkì kí ló dé tí wọn ò fi mọ́tò sọ́jà kó wọn. ìbéèrè àkọ́kọ́ nìyẹn. again tíjọba bá fẹ́ kó yàn lọ síbì kan ẹgbẹ̀lẹ́mùkún èèyàn ǹjẹ́ wọn ò ti ní pé ẹni tó jẹ́ ọ̀gá ní báràkì ibẹ̀ yẹn pé àwọn èèyàn kan ń bọ̀ báyìí ni wọ́n ṣe jẹ́ báyìí ni wọ́n ṣe jẹ́. kò sí ọ̀rọ̀ tó síwájú àwọn yẹn kàn déédéé lójijì ni. my dear brothers and sisters bó ṣe ń ṣẹlẹ̀ ní bọ́dà nìyí ẹni tó bá ti lọ sí bọ́dà dáadáa tó bá ń lọ àbí tó bá ń bọ̀ járe tó bá láǹfààní àti wọ mọ́tò pọ̀ pẹ̀lú àwọn Fúlàní tàbí Haúsá anything tó wù kí wọ́n gbé tán bá ti ṣèdè síra wọn wọ́n gbé kọjá. ẹ jẹ́ kọ́mọ Yorùbá dọ́gbọ́n ra ráìsì Kóńgò 2 péré sínú nylon táwọn ọmọ ẹ̀ ó jẹ bọ́ bá délé kọjọ́ ọmọ Yorùbá ní bẹ́ẹ̀ yọ gbálẹ̀. kò sí ní tá Haúsá àti Fúlàní fẹ́ kó kọjá ń bọ́dà lónìí tí wọn ò ní láǹfààní àti kó kọjá. ọjọ́ wo ọ̀sẹ̀ wo oṣù wo lẹ ti gbọ́ tí kọ́sítọ́ọ̀mù lọ sí Kánò tó lọ já ṣọ́ọ̀bù tàbí tó lọ sọ́jà tó lọ kó ráìsì kúrò níbẹ̀ tàbí tọ́kí tàbí òróró kọ́sẹ́lẹ̀ rí. wáì tí kọ́sítọ́ọ̀mù lọ sọ́jà géètì ńbàdàn àbọ́jà Ògùnpa ni wọ́n lọ ni tí wọ́n lọ kó ráìsì ńbẹ̀ wọ́n kó òróró ńbẹ̀. wáì tí wọ́n lọ sí gáràjì Ṣàngó Ọ̀tà tí wọ́n lọ kó rẹsì ńbẹ̀ wáì tí wọ́n lọ sẹ́kọ̀ọ́ tí wọ́n lọ kó rẹsì ńbẹ̀ kó òróró ńbẹ̀. ẹ já béèrè wípé ọ̀nà wo làwọn nǹkan yìí gbà wọlé tí wọ́n fi dé àwọn ibi tí wọ́n dé because bọ́dà yìí náà ni wọ́n gbà kọjá. ìrẹsì tí wọ́n kó dé ọjà Ṣàngó Ọ̀tà ẹ wo iye nǹkan tó ti là kọjá kó tó dé Ṣàngó. checking point àwọn custom tẹ́ máa kàn láti ìdí ìrókò dé owó dé iye wa tí wọn bá ní dánú mọ́ ó lé lógún. kẹ́ tó kọjá ní bọ́dà gangan immigration bẹ́ẹ̀nbẹ́ custom bẹ́ẹ̀nbẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀nbẹ́ sọ́jà bẹ́ẹ̀nbẹ́. àwọn tí wọ́n máa ń yẹ ire oko wò àwọn náà wà ńbẹ̀. that is ẹ bá fẹ́ kó watermelon kọjá ẹ fẹ́ kó iṣu kọjá ẹ fẹ́ gbogbo tó jẹ mọ́ èso pátápátá àwọn náà máa ń wà ńbẹ̀ tí wọ́n máa ń yẹ nǹkan wò lójú ọ̀nà. àwọn ò kì í sí ní gbogbo ibi táwọn custom bá wà. at least bíi last checking point that is Ajílété ni wọ́n máa ń dúró sí. ibi tí wọ́n ti máa dá mọ́tò yín dúró láti dí ìrókò dé Ajílété tó láàsì kẹ́ tó máa wọ owó dé iye wa ó máa lé lógún ọ̀nà. ẹni tí ó bá gbé nǹkan kan wá ti sí bùtù ẹ sẹ́yìn wá ti sí sókè so wọ́n á máa yọjú wọnú bùtù wọ́n á tó gbẹ̀yàn wọ́n tún fẹ́ wo ibi tán kásẹ̀ sí sẹ́ẹ̀dára ẹ̀ sí bẹ́ẹ̀. ṣùgbọ́n tó bá jọmọ Fúlàní ni free máa lọ jẹ́jẹ́. wọ́n ti bọ́dà ní sáùtù wọ́n sì bọ́dà ní nọ́ọ̀tì ojoojúmọ́ ni wọ́n ń kó nǹkan ìjà olóró wọlé. àwọn èèyàn pariwo ẹ gbọ́ wọ́n ní bọ́dà Chad ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní láti Chad wọ́n wọ Nàìjíríà wá. ìkankan nínú yóò gbé ìgbésẹ̀ kankan as usual business as usual à ń jẹ oúnjẹ wa lọ náà ni à ń sunrun wa lọ náà ni. ó wá dìgbà táwọn ilé bá bẹ̀rẹ̀ sí ní pààyàn tán bá bẹ̀rẹ̀ sí ní dẹ́mi àwọn èèyàn légbodò tí wọ́n tún ń jìyàn gbé ìgbà náà ni Yorùbá ò tó wá pariwo. Fúlàní ń kóra wọn wọlé every day every blessed day. àwọn tí Nàìjíríà ò tó nǹkan wọ́n wá invite ara wọn láti Chad láti Niger láti Cameroon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n máa bọ̀ àṣepọ̀ ní Nàìjíríà kí wọ́n wá jẹ míwàá ebi ń pa àwọn èèyàn o.
ìjọba ò against ẹ̀. ìjọba wa gbé NIN kalẹ̀ wọ́n ní ká máa líǹkì dátà wa mọ́ sim card wa. Yorùbá ní kọ́kọ́ ń fò sókè wípé yes yóò wá wá àwọn aṣebíbọlẹ̀ ó yẹ kí ní Nàìjíríà ò ní dátà. Meanwhile tí wọ́n yé wọn àgbẹ̀ tó fi inú oko oṣù rẹ̀ gbé kà àwọn tó gbé NIN kalẹ̀ wọ́n ti mọ̀ pé BVN ẹni tí ó bá ní àkáǹtì ní Nàìjíríà kò lè ní ṣùgbọ́n NIN àwọn yẹn tí wọ́n bá ti wọlé wọ́n ti registration fún wọn ọ̀tán náà nìyẹn wọ́n ti gbà wọ́n wọlé nìyẹn wọ́n ti dọmọ onílẹ̀ nìyẹn. àwọn Fúlàní ń prepare Òkè Ọya wọ́n ń populate Òkè Ọya nítorí kíni torí election torí kí wọ́n lè máa wà níbẹ̀ títí ayé lọ láti mú àṣẹ àwọn baba ńlá wọn ṣẹ èròǹgbà àwọn baba ńlá wọn wípé àwọn làwọn ní Nàìjíríà àwọn ọ̀dẹ̀ gbọ́dọ̀ relinquish agbára fún ẹ̀yà míì mọ́. bí wọ́n bá ti wá pọ̀ dáàyè kan wọn ò ní ní ìdìran Yorùbá mọ́ kí wọ́n tó wọlé sípò kankan wọn ò ní nídìí àwọn Yíbò mọ́ kí wọ́n tó wọlé sípò kan because àwọn tó wà lókè Ọya wọn ò ti pọ̀ tó the extent pé àti Yíbò àti Yorùbá tẹ́ bá parapọ̀ ẹ̀ nílé bíi tiwọn ẹ̀yin sì rèé tẹnu yín òkò àwọn sì rèé tọ́jẹ́ pé ojú kan péré nírú làwọn panú pọ̀ sí ntàgbàlagbà wọn bá ti sọ lọ́mọ kékeré ọ̀sọ́. ìjọba ò wí nǹkan kan ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ò sọ̀rọ̀ torí pé ibi ó fẹ́ kó wó sí ìní ń wó sí tó bá sọ̀rọ̀ kọ́mọ̀sáláì sọ̀rọ̀ ni shoot aside tí wọ́n ní káwọn ọlọ́pàá tàbáwọn sọ́jà wọ́n bá ti rẹ́ni tó gbé AK-47 dání kí wọ́n máa yìnbọn èèyàn mélòó ni wọ́n ti yìnbọn lókè Ọya mélòó ni wọ́n ti yìnbọn náà tó ń gbé AK-47 káàkiri dojúmọ́ ni wọ́n sì ń dẹ̀mí ọmọ Yorùbá légbodò nínú iṣẹ́ ológun. a sì ní ẹ jẹ́ kí kálukú ṣòwò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìran Yorùbá náà ní kọ́kọ́ ń ta kò wá ẹnu Yorùbá òkò ẹ jẹ́ á lọ síbi tá a ti lómìnira ẹni kankan wo oko ọrùn sùlàpàrọ̀ kú sí oko ẹrú gangan lẹ fẹ́ kú sí. Yorùbá sì ní ìyá ò ní rùtì kọ́ mọ́ òrù sẹ́pẹ́ ìṣẹ́ ò ní mọ́kọ láyà kọ́ mọ̀ràn mọ́ ó ti wá di fìkanràn kan òsì àsìpọ́njú ogun tó wá débodè yìí á ti ṣe sí gbogbo ẹni tí ń pogun bó bá lè dogun kó dogun ogun ti dé o ọfà lẹ́ẹ̀fìjà ni àbákàtàǹpó ìbọn lẹ́ẹ̀lò ni àbí jígà rọ́bọ̀tì lẹ́ẹ̀lò ni àbí dúróònù ogun ti dé eléyìí kì í ṣe awẹ́wà dojúmọ́ lógún wọ̀lú àwọn Fúlàní tí wọ́n dé sílẹ̀ Yorùbá wọn ò wá ní ṣeréṣeré wọn ò wá níwà pé wọ́n wá ṣòwò pé bóyá wọ́n wá ṣe sùmẹ́kà tàbí wọ́n wá ta tábàdàdì tàbí wọ́n wá ta kárọ̀tì tàbí wọ́n wá ta jẹmumi wọ́n wá níwà wípé àwọn wá bá wa jà ní àwọn tó dé sí Òkìtìpupa kálukú wọn wọ̀lú pẹ̀lú báàgì tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí àrídájú wà wípé ìbọn ń bẹ nínú báàgì kálukú wọn tí àrídájú sì wà ń bẹ wípé àwọn repentant Boko Haram ni àwọn tíjọba láwọn foríjìn nínú àwọn Boko Haram nínú àwọn ńsùmọ̀mí àwọn náà ti kó nǹkan ìjà olóró lé lọ́wọ́ ìjọba ti sọ tẹ́lẹ̀ pé àwọn máa rán wọn jáde lọ sí òkè òkun láti lọ ṣe training àbọ̀dé wọn wọ́n rù wọn mọ́nu sí ológun. arákùnrin kan sọ̀rọ̀ kan gbà kan ó kọ rẹ̀ a máa jẹ́
ó ní sọ́jà ni ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé sọ́jà ẹgbẹ́ ẹ̀ náà ló yìnbọn mọ́ nínú gbogbo Boko Haram. Àwọn Yorùbá ni wọ́n tì síwájú láti lọ fèsì Boko Haram. Kẹ́ ẹ tó rí i pé wọ́n pa Fúlàní tàbí Haúsá ó yà sèṣì ni. Lára àwọn sọ́jà tó jẹ́ Fúlàní ló yìnbọn mọ́ ọmọ Yorùbá yìí. Wọ́n rò pé ó ti kú wọn fi fílẹ̀ lórí fi kó yọ ló fi jáde kúrò nínú iṣẹ́ ológun. Ó ní lára àwọn tí wọ́n yìnbọn tọ́jọ́ yìnbọn máwọn méjì nínú àwọn kú. Bákan náà ni mo tún gbọ́ lẹ́nu jọ́ mẹ́ta yìí. Àhesọ ọ̀rọ̀ ni àbí bẹ́ẹ̀ ló ṣe rí gangan tí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí làwọn ọ̀gá sọ́jà mọ̀ nípa ẹ̀. Wọ́n invite àwọn ọ̀gá sọ́jà fún ìpàdé pàtàkì. Àwọn ọ̀gá méjì tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ Ìgbò ni wọ́n, ìkan Lieutenant Colonel Okeke àti Lieutenant Colonel Ajah Ajah with 44 others making 46. Ni wọ́n ti wà nínú họ́ọ̀lù fún ìpàdé pàtàkì. Nígbà táwọn èèyàn wọlé aṣọ ọ̀gá sọ́jà wọn wọ̀ mẹ́wàá Boko Haram ni wọ́n. Àwọn yẹn wọlé àwọn kí wọn dáadáa wọ́n ti ń dìde fún wọn láti kí wọn pé ọ̀gá àwọn ló wọlé. Làwọn sínà bá bolẹ̀ fún wọn. Wọ́n pa gbogbo wọn, ẹnìkan kò gbọ́ nǹkan kan ta o. Wọ́n ní ẹnìkan kan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ń pa rẹ̀, ẹnìkan kan ò gbọ́dọ̀ post anything bóyá picture bóyá fídíò. Ẹ ń bá dán wò yóò dán tán. Newspaper kankan ò gbé. And let me add this, gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ pátápátá lókè ọya lọ́wọ́ yìí wọ́n ju bọ́ǹbù ni wọ́n lọ pa àwọn èèyàn kan lábúlé ni gbogbo ẹ̀kọ́ ni newspaper ń gbé lọ́tẹ̀ yìí mọ́ wọn ò jẹ́ kí wọ́n gbé. sọ sẹ́mi àti ẹ̀ mọye ẹ̀mí tán ti dálé gbòdò nínú àwọn ọmọ Yorùbá lónìí. tí wọ́n wà nínú sọ́jà wọ́n láwọn Air Force náà máa ṣe bẹ́ẹ̀ àwọn Navy náà máa ṣe bẹ́ẹ̀. Ó béèrè lọ́wọ́ ara rẹ kí ló dé tó jẹ́ Fúlàní lọ́jọ̀gá ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ológun. Ìgbà tẹ́ ẹ bá láàrẹ táàrẹ yín sọ pé òun ò trust ẹ̀yà míì yàtọ̀ sẹ́yà tó nìkan dọ̀sí mi wípé ẹ̀yà rẹ̀ nìkan ní ń bẹ nínú ìlú. Kò yẹ kánìkan kọ́ ẹ̀sẹ̀ sàríìrì ṣàwáwí fún ọ kó o tó mọ̀ wípé ibẹ̀ ń kọ́ nílé rẹ onílé tiẹ̀, that is Yorùbá nation. Ṣùgbọ́n àtẹnujẹ ò ní jẹ́ kó o lè béèrè fún. Ǹjọ́rọ̀ Yorùbá nation ò ti máa die down díẹ̀díẹ̀. Ṣé enthusiasm tá a fi gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe náà la tó ń lò lọ? Gbogbo àwọn agitators àbí gbogbo àwọn agitators tá a mẹ́nu lele níbẹ̀rẹ̀ ṣé bẹ́ẹ̀ lẹ́nu wá tún ṣe lè mọ́? Ṣé bá ṣe pálọ̀bọlọ̀ ní ìbéèrè tí mo kọ́kọ́ béèrè ńgbà tí mo dénú? Ṣé kìí ṣe jó tá a jò fún wọn bá gbà díẹ̀ tá a pàṣẹ kó lójú agbo? Ọ̀rọ̀ tí ń trẹ́ǹdì lọ́wọ́ báyìí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ni. Kàkà káwọn èèyàn ó sì sọ̀rọ̀ díẹ̀ nípa rẹ̀ kán mẹ́nu kúò irọ́ ni. Ó ní topic of the day every day ẹni tí sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò tún fẹ́ sọ míì. Àríyànjiyàn èpè sísẹ́lé rẹ ni lórí nítorí ẹni ẹlẹ́ni. Wọ́n protest o wọ́n ṣe kinní kan o kí wọ́n má fi ilẹ̀ o ẹ kúkú jẹ́ kán pa ẹ pé kán pa á. Kànmí dàbí òkú ìyá àdèlé. Olókùú lòun òṣòkú
ẹni ọ̀pẹ ńlá. ẹjọ́ ti wà lọ́wọ́ ìjọba then ẹ fi ìjọba lẹ̀ ẹ jẹ́ kí ìjọba ó ṣe tiẹ̀ ẹ jẹ́ agbájúmọ̀ tiwa. gbogbo àwọn artist actress actors yìí tí wọ́n mọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà mọ́nu tí wọ́n ń jà nítorí ẹ̀ àìmọye ọjọ́ àìmọye oṣù àìmọye ọ̀sẹ̀ láti ń sọ̀rọ̀ nípa Yorùbá nation none of them came out láti sọ bóyá ó ń sọ̀pọ́ọ̀tì wa ni àbóhun against wa. Are you telling me pé wọn ò ní followers? Madam Ìyábọ̀ Òjó lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ipa wo ló ti kó ntọ́ jẹ́ lónìí ilẹ̀ Yorùbá ló ti jẹ́. Gbogbo ẹ̀yin actors àti actresses ntẹ́ẹ̀dà lónìí nídìí eré orí ìtàgé ilẹ̀ Yorùbá lẹ ti dà á. Agbódò ni alugi nílẹ̀ Yorùbá ni Yorùbá ló sọ̀pọ́ọ̀tì yín because àwa là ń wo móvì yín. bóńgbìn ọ̀bá gbìn kí ló ń ká ọ̀ká bóńká ọ̀ká kí ló ń rú òrùrọ̀jà bóńrù ọ̀bá rùrọ̀jà kí ló ń ra ọ̀rà wálé bóńrà ọ̀bá rà wálé kí ló ń jẹ́ ọ̀jẹ́. àwa mọ́rajà yín ẹ̀yin arítajé ṣe ẹ̀ mọ́ fi lé yangàn lórí Instagram ẹ̀ mọ́ ká ọkọ̀ jọ ẹ̀ mọ́ fi sakọ sí a lórí Instagram. ilẹ̀ Yorùbá òun ni wá ń jẹrà yìí òpó ilẹ̀ Yorùbá òun ni wá ń wó lọ yìí kí la pa yín kí ni pa yín tẹ̀ sàlẹ̀ lórí. wá ìtẹ́gun yín ràn lórí ọ̀rọ̀ tí ò kì í ṣe pé ọ̀rọ̀ kò important o ṣùgbọ́n ìwọ̀n níta pẹ́pẹ́ gbìjẹ́ yín mọ́. Ìyábọ̀ Òjó Rónkẹ́ Òṣòdì Òkè Mr Latin ipa àwo lẹ kó lórí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá níbi tẹ́ ẹ ti ń jẹ tẹ́ ẹ ti ń mu àbí tí ti yín di àbójú yín fọ́ àbẹ́yìn ọ̀mọ́ ti ń lọ. ǹjẹ́ ẹ̀yin lè jáde kẹ́ ẹ sọ́pọ́ọ̀tì Yorùbá nation kí gbogbo àgbáyé ọmọ mọ̀ wípé Yorùbá ń sọ̀rọ̀. ẹ dákẹ́ bí adití níta ẹ lè ṣe lórí Instagram lórí Facebook ní tẹ́ ẹ bá ra báàgì ká mọ̀ bẹ́ẹ̀ bá ẹ̀sẹ̀ ra bàtà tuntun ká mọ̀ ẹ ẹ̀sẹ̀ kọ́lé ẹ fi hàn wá ẹ ra Mercedes Benz ẹ fi hàn wá ọmọ yín ogun mọ́tò tuntun ẹ fi hàn wá. ṣùgbọ́n tán bá jí ọmọ ọ̀hún gbé ẹ pariwo síta Yorùbá yìí náà lẹ́ padà wá bá. àwọn ọmọ yín ọ̀yàtọ̀ sólóṣó wọn ọ̀yàtọ̀ sáṣẹ́wó lórí Instagram lórí Facebook bí wọ́n bá réèpù wọn ẹ pariwo ta pé wọ́n réèpù wọn. èyí tí wọ́n réèpù nínú yín ìmúra yín náà yàtọ̀ sẹ́ni tó yẹ kí wọ́n réèpù kẹ́. ìbéèrè mi ni pé kí ni ipa tẹ́ ẹ sà lórí ìran Yorùbá àbẹ́yìn ò kí ń ṣe Yorùbá ni ṣé n tó dé bá wa kọ̀ bẹ́yìn ṣé bẹ́ẹ̀ ṣe ń ta fíìmù yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́sẹ̀ ń ta nísìn bílú òdùn tó di òrójú ń bo láti rọ́mọ tálákà tí ó ròde ẹmu. ṣé bẹ́ẹ̀ ṣe ń tà nígbà yẹn lẹ́sẹ̀ ń tà nísìn ilé tẹ́ ń kọ́ mọ́tò tẹ́ ń rà sówó fíìmù lẹ́ fi ń rà á. sọ́wọ́ gbogbo yín náà lọ́wọ́ mọ́tò bẹ́ẹ̀ ni ṣé gbogbo yín náà lẹ̀ mú kan mọ́kan wáì tẹ́ ẹ̀ sinmi lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ń bo lẹ́ fẹ́ tì dé ẹ fẹ́ ti dọ́gba ẹ̀wọ̀n yọ́ lọ yọ́ padà dé. ẹ fẹ́ ti pa tó bá kú kí ni tẹ́ fẹ́ mú bẹ̀. ẹ ti fẹ̀hónú hàn ẹ ti sọ̀rọ̀ everybody ti gbọ́ ẹ sinmi ẹ jára sinmi ẹ̀yin náà gbójú tó láì fún yín. ní ti ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ̀yin láǹfààní láti fò lọ sókè òkun àwa tá à ní ń kọ́ àwọn ọmọ tiwa tí ò ní ń kọ́ àwa ti fún yín. How are you going to give back to the society? ọwọ́ tó bọ́yìn kí ló dé bó lẹ̀ sí ní gẹ́jẹ́. ẹ̀yin mọ fídíò package ṣe láti jáde against ẹnìkan but ẹ lè ṣe fídíò ẹ lè ṣe live lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kí wàá ní ìwúlò yín. ṣe jẹ́ celebrity lásán for nothing ni àwọn celebrity òkè òkun oríṣiríṣi ọ̀nà ni wọ́n gbà ran àwọn èèyàn lọ́wọ́ kẹ́. wọ́n lè sọ pé wọ́n fẹ́ ta jákẹ́ẹ̀tì tí Michael Jackson fi ṣe thriller wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ọ̀sẹ̀ $1 million
$2 million, 2.5, $3 million, 5.5, $6 million. tán bá wá gbàjọ wọ́n wá lọ sílé àwọn ọmọ aláìníyá aláìní bàbá náà fi ń tọ́jú wọn. àwọn aláàbọ̀ ara òyìnbó ò ní gbà káfọ́jú ó bímọ, òyìnbó ò ní gbà kí arọ kó fẹ́yàwó, because kò sí ìyàkọ̀ mi ń bọ̀ wá bá mi kẹ́ mọ́ ń bẹ̀. ó níbi tí wọ́n kó wọn sí tí wọ́n ti ń provide nǹkan tí wọ́n fẹ́ on a daily basis. wọn ò ní fafọ́jú lẹ̀ kó máa tẹ̀pá káàkiri náà ó wọ́n mọ̀ pé mọ́tò lè kọlù ọ̀kadà lè gbà kò dẹ̀sẹ̀ tó fẹ́ rẹ́ẹ̀dì láti mọ mẹ́nìkan káàkiri. so níbi tí wọ́n sọ wọ́n lọ́jọ́ sí. nílẹ̀ Yorùbá lónìí àìmọye àwọn bàbá wa tí wọ́n ní ìpèníjà ojú ẹ tún rí wọn títì ẹ máa wà force láti mú wọn fo títì ẹ tún béèrè pé bóun bàbá yìí lọ bẹ́ẹ̀ bí bàbá ọba dẹ̀ jáde kò ní jẹun. àti wá fẹ́ ṣèyí sí Elédùmarè gbogbo ẹ̀yin actors wa àákò tó ẹjẹ́ àmọ́ stand yín lórí ọ̀rọ̀ Yorùbá Nation. àbókù ẹrú tá a wà ọbẹ̀ yín náà láàmú ni ọ̀tẹ̀ yín lọ́rùn ni ṣé n tẹ́ ẹ fẹ́ ni pé kẹ́yìn ọmọ ga káwọ́ ọmọ lọlẹ̀ ntòwò yín ni kẹ́yìn ọmọ ṣe nǹkan mèremère káwọ́ ọmọ rùn pa mọ̀dájẹ mọ̀dásòfò dànù. bọ́wọ́ ọ̀bá fún ọwọ́ jẹ ọwọ́ ń dọ́wọ́ lóró ni ọ̀tún gbọ́dọ̀ fún òsì jẹ́ kí òsì ó fún ọ̀tún. ṣé gbogbo ọwọ́ la fi ń bùkélé ni ṣé gbogbo ọwọ́ la fi ń jẹran bá a bá fẹ́ mẹ́ran jẹ ọwọ́ kan báyìí láàfin mú láàmọ́ jájẹ ṣùgbọ́n gba tá a bá wẹwọ́ nù gbogbo ọwọ́ láàfin wẹra wọn báyìí látọ̀ wà yí àwọn tó kù àwọn tí ọ̀ràn rí nǹkan kan pọ́n látẹ́lẹ̀ látọ̀ wà yí wọn ọwọ́ ń bú ọwọ́ jẹnu. gbogbo protest yín kò sọ wípé kíjọba ọmọ ṣe nǹkan tí wọ́n bá fẹ́ ṣe kò ní tí bàbá Ìjẹ̀ṣà tí òfin ọba sọ pé kí wọ́n rán lẹ́wọ̀n tófin bá sọ wípé bélébù ọ̀fẹ́ǹsì ni wọ́n padà fílẹ̀ ni kẹta kìtì jù bẹ́ẹ̀ lọ. and again ẹ fẹ́ kó jìyà ó ti jìyà already. tí ìbá ṣe wípé ẹrù wípé ògo tiẹ̀ gangan ń dín lọ́wọ́ lẹ́sẹ̀ múra kankan sí gbogbo yín lẹ condemn ẹ̀ including Mr. Latin. òní mọ ẹsẹ̀ mọ̀ wípé bàbá Ìjẹ̀ṣà ò sínú tampan kò sí nínú yín tó lè proud wípé is my friend. orí ń tẹ́ ẹ dúró sí ni pé ẹ condemn ń tó ṣe in totality bójú òótọ́ ni bọ́jẹ́rọ́ ni ntí gbogbo yín condemn náà nù. iléeṣẹ́ ọlọ́pàá lẹ́sùn méjì ló wà níwájú àwọn. àkọ́kọ́ ni raping èkejì ni molestation làwọn rí táwọn lè fìdí ẹ̀ múlẹ̀ torí pé bàbá Ìjẹ̀ṣà gangan jẹ́wọ́ fún rẹ̀ tí raping àwọn ọmọ nǹkan kan pa ẹ̀ tẹ̀ ló wáyé lọ́dún méje sẹ́yìn because ẹnìkan kò rìpọ́ọ̀tù ẹ̀. táwọn bá wá fìdí ẹ̀ múlẹ̀ àwọn ti fi tó àwọn tó tún ju àwọn lọ létí ṣùgbọ́n yóò nílò scientific result bóyá máa mọ́mọ yẹn lọ sí hospital kan o bóyá ní Germany ni o bóyá lókè òkun ni bóyá Nàìjíríà náà ni wọ́n ti ṣe láti fìdí àwọn nǹkan kan múlẹ̀ pé ṣé lóòótọ́ ni àwọn kan lè déédéé charge ẹ̀ sí kóòtù tàbí rán lẹ́wọ̀n nígbà tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ntẹ̀ wá rìpọ́ọ̀tù òfin sọ wípé kí wọ́n release ẹ̀ on bail wáyé ta tó ń protest Boko Haram ń pààyàn ẹ̀ protest dojúmọ́ ni wọ́n ń jìyàn gbé ẹ̀ protest wọ́n yìn ín lónìí abiyamọ ni ntẹ̀sí lọ́dà egun yín wá ràn apá yín wá ń ga sókè àwọn tí wọ́n yìn ín lónìí náà ni ó gbóyún lọ́la pàṣẹjù yín ti pọ̀ jù so ẹ mẹ́nu kò lórí ti bàbá Ìjẹ̀ṣà ẹ jẹ́ àmọ́ stand yín lórí ọ̀rọ̀ Yorùbá Nation. àkàndá mo wílẹ̀ kan mo ní wọ́n tún jí àwọn èèyàn gbé bákan náà ni mo sọ wípé bàbá wa tí wọ́n jí gbé tí mo ní wọ́n jí gbé tí mo torí wọn ṣètò bíjọ́ bíi mélòó kan sẹ́yìn mo láyọ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá gbogbo ọmọ Yorùbá wípé wọ́n ti rìlíìsì bàbá yìí
ìjọ́ kejì mo tún gbọ́ wípé ọwọ́ ti bà wọ́n tí wọ́n mú wọn. Kí n tó tẹ̀síwájú láti sọ àwọn nǹkan kan ẹni tí wọ́n jí gbé, àwọn ìṣẹ̀lẹ̀ míì tó ṣẹlẹ̀, mo lálejò tó yẹ kí n tètè yọ̀ǹda wọn. N ò fẹ́ pẹ́ lórí ètò yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, n ò fẹ́ lò ju 30 ìṣẹ́jú lọ, pé bóyá àjọ ráàyè fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ láàrin ìṣẹ́jú bíi 5 sí 10 kí n rìlẹ́ẹ̀sì wọn kí wọ́n máa lọ. Ẹ dákun kálejò mi ọmọ bọ̀ kí n tètè ya rìlẹ́ẹ̀sì wọn pàápàá. Ìran Yorùbá, ọgbọ́n wo, ète wo ńlá lò tá a fi dáàbò bo ilẹ̀ Yorùbá? Ẹ máa wọlé bọ̀ sà. Ọgbọ́n wo, ète wo ńlá fi dáàbò bo ìran Yorùbá tá a fi dáàbò bo ilẹ̀ wa? Ìdí ni wípé ogun lọ́tún, ogun lósì, wàhálà ti dààmú, ìpòrúru ọkàn, kò sí nǹkan ìgbádùn kankan nílẹ̀ Yorùbá. Àwa sì nìyé ojoojúmọ́ là ń ṣàsùnpìyè. Láti wá ṣèyí sí, ipa wo làwọn fijilantí wa ń gbé? Ipa èwo làwọn àmọ̀tẹ́kùn ń gbé? Mélòó làwọn àmọ̀tẹ́kùn? Ìgbà tí àmọ̀tẹ́kùn fẹ́ bẹ̀rẹ̀, ṣé ẹ gbàgbé advice tí mo fúnra Yorùbá? Mo ní kí wọ́n jẹ́ kí àmọ̀tẹ́kùn ó wà ní ìlú kọ̀ọ̀kan, that is every community ìní kó ní àmọ̀tẹ́kùn tiẹ̀. Tí community bá ní àmọ̀tẹ́kùn tiẹ̀, kó didi local government kí wọ́n tún wá parapọ̀ ní local government. Ibẹ̀ mo ti sọ pé kò sẹ́ni tí mọ̀lé tú bí onílé, èèyàn ní mọ̀lé ìgbíndùgbín, kò sẹ́ni tí mọ̀lé alábàáhùnjáhùn lọ. Àwọn èèyàn tó wà ní community lọ́mọ gbogbo ọ̀nà tó wọ̀lú wọn wá. Àwọn ni wọ́n mọ bóde wọn, àwọn ni wọ́n mọ̀ pé oko lágbájá nìyí, oko tàmẹ̀dùn nìyí. Àwọn ni wọ́n mọ oko tí wọ́n ti ń sọ̀gbìn náà, mọ oko tán kẹ́pàkúté sí, ará òde kọ́ ni. Ẹ má bínú bàbá wa, ẹ kú dédé àkókò yìí. Ẹ bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ hàn lákọ̀ọ́kọ́, ẹ bá ń gbàdúrà fún gbogbo etí tí ń gbọ́ wa. Ìránṣẹ́ Ọlọ́run alààyè ni wọ́n. Ẹ kálẹ̀ o gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi káàkiri àgbáláyé. Orúkọ mi ni Prophet Ayọ̀délé David JP láti ìlú Òṣogbo. Ẹ jẹ́ gbogbo àtẹ́wọ̀ àdúrà. Orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Ohun tá a fẹ́ sọ ní àṣálẹ́ yìí, ẹ má jẹ́ kó wọ̀ wá létí. Àmín. Orílẹ̀-èdè Nàìjíríà dọwọ́ rẹ̀, ẹ má gba ọpẹ́. Àmín. Ẹ má gba ẹ̀yìn lórí wa. Àmín. Orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ Jésù, Yorùbá lè ṣàtà lè ọ̀run kó gbà fún wa. Àmín. Ìyanu kó ṣẹlẹ̀. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. N ò ní láǹfààní àti gba àkókò yín púpọ̀, tàbí àní láǹfààní àti sọ̀rọ̀ púpọ̀. Ìdí ni wípé àwọn ibìkan wà tí mo fẹ́ yà lórí ètò yìí, ṣùgbọ́n tí n tí ì láǹfààní àti yà, tí mo sì gbọ́dọ̀ yábẹ̀ kí n tó kò lórí ètò lónìí. Kí ni àkòrí tá a fẹ́ fi fáwọn èèyàn nímọ̀ràn ní sáà yìí, tàbí tá a fẹ́ fi tọ́ wọn sọ́nà, tàbí tá a fẹ́ pe àkíyèsí wọn sí? Ohun tí Olúwa rán mi wá sórí afẹ́fẹ́ ní àṣálẹ́ ni wípé Olúwa rán mi sọ pé àwọn kan wà nínú àhámọ́. Mo ní kí ni ìtumọ̀ ẹ̀? Ọba àrùn sọ fún mi pé àwọn kan ti ṣí ọkọ̀ wọ̀ sà. Mẹ́ni àwọn èèyàn náà ti ṣí ọkọ̀ wọ̀. Pàápàá tá a bá lọ sínú Bíbélì sà. Jónà kó àwọn èèyàn kan wọ́n jẹjọ ṣí ọkọ̀ wọ̀. Ṣùgbọ́n ọba mi sọ wípé ó ní gbéra, ó ní lọ súre fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fún àṣìwọ̀ ọkọ̀ tó ti wọ̀ tó fa okùnfà ìjákulẹ̀ báyìí nìkọ̀ọ̀kan. Ṣùgbọ́n ohun tó fà á ni pé tí èèyàn bá ṣí ọkọ̀ wọ̀ kì í jẹ́ kí èèyàn ní ìlọsíwájú rárá. Àṣìwọ̀ ọkọ̀, ẹ má bínú o, kí la lè pè ní àṣìwọ̀ ọkọ̀? Ṣé à ń lọ sí Èkó nìsín, àwa fẹ́ wọ mọ́tò láti Ìbàdàn, àwa ọkọ̀ tó yẹ káwọ̀ kọ́ la wọ̀, àbí? Mo fẹ́ kẹ́ ṣàlàyé ẹ̀ ni o. Ohun tó ń pè ní àṣìwọ̀ ọkọ̀ ni wípé ẹlòmíín lè wà ní ìkórìtà tó jẹ́ wípé ìkórìtà tó lágbára tó yẹ pé ó wà níbi ipò bíi mánéjà níbi iṣẹ́, and end of the day á padà sí ẹnu gate man. Àṣìwọ̀ ọkọ̀ nìyẹn. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí Jónà nínú Bíbélì, gbogbo èèyàn Olúwa sọ fún Jónà ó ní gbéra, ó ní lọ sítáìsì, ó sá lọ kúrò níwájú Olúwa. At the end of the day, Jónà padà sẹ́kẹ̀, wọ́n padà sẹ́kẹ̀, gègé padà mú Jónà. Jónà kó àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ tó wà ní ọkọ̀ yẹn ti gbó gbogbo nǹkan ìní wọn, wọ́n ti dànù sínú odò,
ọ̀pọ̀lọpọ̀ wọn ti ṣòfò nǹkan ìní wọn ṣùgbọ́n nígbà tó ń sẹ́ gègé mú Jónà gègé yẹn padà mú Jónà wọ́n padà mọ̀ pé Jónà ló kó bá àwọn tá a jọ wọ́pọ̀ pẹ̀lú Jónà. ìdí nìyẹn tí Olúwa fẹ́ràn mi wá sórí afẹ́ ni pé àwọn kan ti ṣí ọkọ̀ wọ̀ ṣùgbọ́n Olúwa sọ pé òun fẹ́ yọ wọ́n kúrò nínú àhámọ́ tó wà láṣálẹ̀. now àṣìwọ́kọ̀ gẹ́gẹ́ bóyè rẹ̀ ṣe yé mi ìgbéyàwó lè jẹ́ àṣìwọ́kọ̀ fẹ́lòmíì. bẹ́ẹ̀ni ìgbéyàwó lè jẹ́ àṣìwọ́kọ̀. iléeṣẹ́ lè jẹ́ àṣìwọ́kọ̀ kó jẹ́ pé ibi tó ti ń ṣiṣẹ́ òun gangan kọ́ ló yẹ kó ti máa ṣiṣẹ́. bẹ́ẹ̀ni kò sí ohun tí ò lè jẹ́ àṣìwọ́kọ̀ aṣọ téèyàn wọ̀ sọ́rùn ó lè jẹ́ àṣìwọ́kọ̀ fẹ́lòmíì tẹ́ pé ìrìnàjò ò ní fẹ́ lọ sí tẹ́ lọ́mọ. àwọn ìdí nìyẹn tí ọba àwọn fi rán mi wá láṣẹ láti kéde láti tú àwọn kan kúrò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kúrò nínú májẹ̀mú àṣìwọ́kọ̀ tí obìnrin bá wà nínú ogun àṣìwọ́kọ̀ ìsà kì í jẹ́ kí obìnrin ní ibùjókòó sà. obìnrin nìkan kọ́ ló lè wà ní àṣìwọ́kọ̀ ọkùnrin náà lè rọ́ sásìwọ́kọ̀ ìgbéyàwó. kì í jẹ́ kí ó láya nílé kì í jẹ́ kí ìrìnàjò ayé rẹ̀ ó ní ìtumọ̀. ṣùgbọ́n mo sọ ní àṣálẹ̀ ìhò mọ iye èèyàn tó máa sàmì tó dẹ̀ máa ṣí ẹ prógámù kó tó pé 13 days ogun àṣìwọ́kọ̀ tó wà ayọ̀ ẹ kúrò nínú ẹ̀. àmín. mo súre fún yín lásàlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ sàmì mo súre fún yín lórúkọ ẹ̀jẹ̀ Jésù àṣìwọ́kọ̀ tó ti wọ̀ ayọ̀ ọ kúrò níbẹ̀. àmín. mo súre fún gbogbo ọkàn torí àmì ṣe kó tó pé 13 days níbi tẹ́ ẹ̀ ṣiṣẹ́ sí ẹ lórí àánú gbà. àmín. mo súre fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìgbàgbọ́ tí ìgbàgbọ́ yín mú yín ládá mo súre fún yín kó tó pé 13 days kọ́kọ́rọ́ tẹ́ ẹ fi ṣàṣeyọrí ayọ̀ dára fún yín. àmín. gbogbo ìṣẹ̀dá tó sàmì àdúrà gbogbo ìṣẹ̀dá tó ní prógámù wákàtí yìí wò mo pàṣẹ jáde ogun ilé bàbá tí ń dí ayé rẹ lọ́wọ́ lórúkọ ẹ̀jẹ̀ Jésù ló gbiná. àmín. ẹ lọ rí àánú gbà. àmín. àṣìwọ̀ ọkọ̀ tó ti wọ̀ yẹn àwọn ọkúrò nínú ẹ̀. àmín. ogun tí ń fa àkóbá bá ọ lórí iṣẹ́ mo súre fún ogun yẹn parẹ́. àmín. gbogbo ìwọ tó sàmẹ́ mo wí níbi tá ò ṣiṣẹ́ sí ìrànlọ́wọ́ máa dìde fún yín. àmín. mo súre fún yín májẹ̀mú òkùnkùn ibi tó ti jáde èyí tó dé ẹ lọ́wọ́ tó o bá rí àmì ṣe májẹ̀mú yẹn gbiná. àmín. ègún ìran tí ò fẹ́ o ṣàṣeyọrí olóparẹ́. àmín. mo súre orílẹ̀-èdè Nàìjíríà tó gba ìtura. àmín. orílẹ̀-èdè Nàìjíríà tó gba ìtura. àmín. Yorùbá nation tá a lè ó máa tẹ̀ wá lọ́wọ́. àmín. mo súre lórúkọ ẹ̀jẹ̀ Jésù ti Násárẹ́tì ẹ̀yin tẹ̀sán ẹ lọ rí àánú gbà. àmín. ògo kó farahàn. àmín. ìyanu kó ṣẹlẹ̀. àmín. ẹ ò ní testimony. àmín. ẹ ò ní kúkú òjijì. àmín. mo súre fún gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun káàkiri àgbáyé ẹ̀tọ́ yín níbi tó wá sí ẹ lọ gbà. àmín. ẹ̀tọ́ yín níbi tó wá sí ẹ lọ gbà. àmín. ẹ ó ṣàṣeyọrí. àmín. Bíbélì wípé ó ní iná ṣáájú ó ní ó ṣe kẹ́nìsà ó ní ó sì jó àwọn ọ̀tá rẹ̀ nù. ọ̀tá tó ń lépa ikú fún ọ ọ̀tá tó ń lépa iṣẹ́ fún ọ tí ò fẹ́ kó gbà sí ayé yẹn ọ̀tá yẹn dẹni ilẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ Jésù Olúwa. àmín. àmín. àmín lórúkọ Jésù. now tí èèyàn bá sí ọkọ̀ wọ̀ bóyá ń lọ sí Èkó àwa sí mọ́tò wọ̀ rọrùn fún yàn láti bọ́lẹ̀ o ṣùgbọ́n tí èèyàn bá sí ọkọ̀ ìgbéyàwó wọ̀ ǹjẹ́ ká kó jáde nínú ìgbéyàwó ní ọ̀nà àbáyọ kí ni nǹkan téèyàn lè ṣe tó lè mú jáde kúrò nínú àṣìwọ́kọ̀ bẹ́ẹ̀. ohun tí èèyàn lè ṣe téèyàn fi lè bọ́ kúrò nínú ogun àṣìwọ́kọ̀ ẹni pé kí èèyàn ṣe kíni kó mú àdúrà rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ kó mú. èèyàn máa bọ́ tí ẹni yẹn bá kún fún àdúrà dáadáa ó máa bọ́ kúrò nínú àṣìwọ́kọ̀ yẹn. ìyẹn túmọ̀ sí pé kò sí ogun kan tí àdúrà ò lè ṣẹ́ kò dẹ̀ sí nǹkan lágbára Ọlọ́run ọba ọ̀ká kó tó di pé wọ́n múra láti yọ̀ǹda yín ẹlòmíì ó fẹ́ pè yín fún ọ̀rọ̀ ìmọ̀ràn tàbọ̀rọ̀ ìyànjú orí òpó wo ni wọ́n lè pè yín sí. nọ́mbà tá lè pè mí sí ni 090 69 34 28 95 090 69 34 28 95 WhatsApp nọ́mbà mi nìyẹn olúwa ní súre fún èèyàn 500 lásàlẹ̀ lórí òkè tí mo lọ lọ́wọ́ fẹ́ gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn 500 lásàlẹ̀. kó tó di pé ẹ máa gbàdúrà fún wọn nọ́mbà tí wọ́n pè náà lélẹ̀ lẹ́ẹ̀kan sí 090 69 34 28 95 090 69 34 28 95. ẹ fi gbólóhùn àdúrà yẹn kẹ́ fi kásẹ̀ ètò nílẹ̀. mo súre fún gbogbo ìṣẹ̀dá tó rí àmì yẹn ṣe sí níbi tí ẹ̀tọ́ yín àsìkò ní ẹ lọ gbà. àmín. mo súre fún yín gẹ́gẹ́ bí wòlíì Olódùmarè ẹ gbọ́ kí ó tó pé 24 hours
ìrànlọ́wọ́ tí ẹnì kọ̀ọ̀kan wò expect mo ní ẹ lọ gbà. Àmín. lórúkọ Jésù ti Násárẹ́tì ẹ̀rí àánú gbà. Àmín. gbogbo ìṣẹ̀dá tó sàmì tí ìgbàgbọ́ rẹ̀ mú ládàá mo súre fún àánú máa bẹ̀ ọ́ wò. Àmín. gbogbo ìwọ ìṣẹ̀dá tó rí àmì ṣe tó rí púrógàmù àṣálẹ̀ yìí wò lórúkọ ẹ̀jẹ̀ Jésù ẹ̀tọ́ rẹ yẹn tó ti há yẹn àgbà fún ọ. Àmín. ẹ ó ṣàṣeyọrí. Àmín. ọ̀nà máa là fún yín. Àmín. oṣù yìí máa pè yín. Àmín. connection àṣeyọrí ẹ lọ gbà. Àmín. connection ìbùkún ẹ lọ gbà. Àmín. ẹ̀yin tẹ́ ń wá iṣẹ́ yẹn ẹ̀yin tẹ́ ń wá ìgbéru yẹn mo súre fún yín ọ̀run kó gbà fún yín. Àmín. Yorùbá ní sàkó ọ̀run kó gbà fún ọ. Àmín. ìyanu kó ṣẹlẹ̀. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. kó tó di pé ẹ máa lọ nọ́mbà yín ẹ pè é lẹ́ẹ̀kan sí àwọn ẹlòmíì lè má rí kọ́ọ̀lẹ̀ lẹ́ẹ̀kan wọ́n lè má rí tẹ̀. nọ́mbà tẹ́ lè pè mí sí ni 090 69 34 28 95 090 69 34 28 95 WhatsApp nọ́mbà mi nìyẹn mo fẹ́ gbàdúrà fún àwọn èèyàn lókè tí mo lọ láṣálẹ̀. alright then a jẹ́ pé tá a bá tún lórí ọ̀fẹ́ láti gbé wá lọ́jọ́ mi ẹ lè wá bí. bẹ́ẹ̀ni sà. Olúwa ṣeun ẹ bá ń dágbére fún àwọn èèyàn tí ń gbọ́ mi. gbogbo ẹ̀yin tá ń gbọ́ mi ẹ̀ka tẹ́wọ́ àdúrà bẹ́ẹ̀ sì sàmì yẹn lórúkọ ẹ̀jẹ̀ Jésù ti Násárẹ́tì ẹ̀ ọ̀rọ̀ àánú gbà ó. Àmín. ògo Ọlọ́run máa tẹ̀yìn lọ́wọ́. Àmín. mo súre fún yín ọwọ́ tẹ́ fi ń wo prógàmù yìí láṣálẹ̀ tẹ́ fi ń ṣe prógàmù yìí lórúkọ Jésù ẹ̀ fi gbàlẹ́ tà sí. Àmín. ìyanu kó ṣẹlẹ̀. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù mo yọ̀ǹda yín. Àkàndá mo sọ̀rọ̀ nípa bàbá wa Abíọ́dún Káyọ̀dé Ọ̀pálẹ̀yẹ ẹni àádọ́rin ọdún tí mo ní wọ́n gbé ní ẹ̀rí mọ̀ pé wọ́n ti yọ̀ǹda bàbá ògo ni fún Ọlọ́run ọjọ́ kejì òun náà ni wọ́n tún pè mí wípé ọwọ́ ti bá wọn ajínigbé tó jí wọn gbé ṣùgbọ́n ìyàlẹ́nu tó wà níbẹ̀ òun ni wípé láàrin àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ ìjínigbé yìí a rí àwòrán ilé tí wọ́n ń lò oríṣi ilé méjì ni ìkan jẹ́ ilé gbígbé ṣùgbọ́n tó wà nínú igbó táwọn èèyàn ò dẹ̀ gbé bẹ̀ igbó ti kún mọ́ ìkan dàbí ilé iṣẹ́ tí wọ́n kọ́ sínú igbó tipẹ́tipẹ́ bóyá wọ́n ti ń ṣiṣẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé iṣẹ́ fold up tàbí wọ́n kọ́ lẹ̀ wọn ò tí ì bẹ̀rẹ̀ sẹ́ńbẹ̀ igbó ti kún mọ́ gbogbo ẹ̀ àwọn bíi ni wọ́n ń lò láti kó àwọn èèyàn sí ibẹ̀ náà làwọn náà ń fara soko sí. Ìyàlẹ́nu tó wá wà ń bẹ̀ ni wípé gbogbo wọn kọ́ ni Fúlàní ìkan wà ń bẹ̀ ó ní ìbàrìbá lòun Fúlàní tí ń bẹ nínú wọn bíi méjì péré ni Yorùbá sì dán mọ́rán lẹ́nu wọn ṣùgbọ́n Fúlàní ni wọ́n. Wọ́n mú wọn ibi tí wọ́n ti mú wọn ni ò fi gbogbo ara hàn because ṣe mọ̀ pé nǹkan tó bá ṣẹlẹ̀ nílẹ̀ yìí oríṣiríṣi ẹ̀ka ló máa ń pa àwọn kan ní òmù àrán ni wọ́n ti mú wọn lágbègbè odò ọwá àwọn kan ní area ìpínlẹ̀ Èkìtì wọ́n ti mú wọn ṣùgbọ́n èyí tó wù kó jẹ́ Èkìtì ìpínlẹ̀ Kwara wọ́n súnmọ́ra wọn wọ́n ti wọnú ara wọn do you know pé Èkìtì local government wà ní ìpínlẹ̀ Kwara now wọ́n jí arákùnrin kan gbé ní agbègbè Ìbàràpá mo fẹ́ béèrè ìbéèrè because nígbà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìgàngàn lọ́jọ́sí tó lóye Sunday Igboho lọ síbẹ̀ oríṣiríṣi wa náà la jáde ó nípinnu tó dáa ṣùgbọ́n náà tó gbà ṣe àwọn bàbá wa kan jáde ńgbà náà lára wọn ni bàbá wa agbẹjọ́rò àgbà Fẹ́mi Fálànà mo fẹ́ béèrè lọ́wọ́ dádì ẹskíìsà láti ìgbà tí a ti kọ̀ndẹ́mù Sunday Igboho do you know wípé almost every day ni wọ́n padà jiyàn gbé ń Bàràpá Sẹ́ríkì Fúlàní ò sí ń bẹ̀ mọ́ lóòótọ́ ṣùgbọ́n ìjínigbé ò dáwọ́ dúró on a daily basis ni wọ́n jiyàn gbé ń bẹ̀ arákùnrin kan tí wọ́n jí gbé Olúfẹ́mi Oyèdépò ló kọ rẹ̀
àtàwọn méjì míì ni wọ́n jọ gbéra kúò ní Ayétẹ̀, wọ́n ń lọ oko wọn tó wà ní Fẹ́lẹ́lẹ̀. According to the man, ó lóun ti kúò nílé, àwọn ti kúò nílé as early as something minute to 7 o'clock láàárọ̀ kùtùkùtù, ìdájí kùtù wáyé. Ni wọ́n ti gbéra kúò nílé. Ìgbà tí wọ́n ń lọ, ó láwọn kàn déédéé gbọ́ ariwo kan tó dàbí ẹni pé táyà bẹ́. According to ìkan nínú àwọn méjì torí kó yọ táwọn sá lọ. Kórí ó tó tako Mr. Olúfẹ́mi Oyèdépò, orí òní tako ìsà. Ó nìkan ni wọ́n rí mú. Ẹni tó wa mọ́tò ó láwọn gbáriwo tó dàbí ẹni pé táyà bẹ́. Mr. Fẹ́mi ló wá sọ wípé kóun ó dá ọkọ̀ dúró. Òun dá mọ́tò dúró, àwọn wẹ̀yìn, àwọn ráwọn méjì tí wọ́n gbébọn dání. Lọ́kàn táwọn ọdẹ làwọn pè wọ́n. Káwọn owó wájú làwọn rí àwọn onísùnmọ̀mí, àwọn ajínigbé tí wọ́n pọ̀ tí wọ́n ya bo wájú mọ́tò àwọn. Wọ́n fi gárétà bójú. Bí wọ́n ṣe jáde sí gbangba, wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn. Àwọn méjì nínú àwọn mẹ́ta wọ́n kó nugbó, wọ́n sá lọ. Mr. Fẹ́mi ò tí ì lè sá lọ tí wọ́n fi mú un. Gbólóhùn tí wọ́n sọ ni wípé òun gangan ni tájẹ̀tì àwọn. Ẹ wá wo àjèjì tọ́wọ̀lú lájìn tí ń tọ́ka ojú olórí bàbá onílé kò ṣàì lọ́wọ́ kan ọmọ onílé nú. Wọ́n mú mànù yìí, wọ́n mú wọnú igbó, ó lọ́jọ́ 4 nínú àhámọ́ wọn. Ó ní ìrìn làwọn ń fi ojúmọ́ rìn, ibi tílẹ̀ bá sú àwọn sí làwọn ti ń sùn. Ìjọ tí wọ́n kọ́kọ́ gbé òun, wọn ò fóun lóúnjẹ débi tí wọ́n ò fóun lómi. Bóńgbẹ́ bá ń gbẹ òun, bí ìdájí omi ara gbó lòun ò fẹnu fà mu. Gbogbo ìgbà tí wọ́n bá ti fóun ní fóònù kóun fi pe àwọn mọ̀lẹ́bí òun, wọ́n ní wọ́n máa gba 100 million naira kí wọ́n tó fòun lẹ̀. Gbogbo ìgbà tán bá ti ní kóun wọ́n bá mọ̀lẹ́bí òun sọ̀rọ̀ ni wọ́n máa ń lu òun bíi kóun ó kú. Ní Bàràpá ń bẹ̀ yẹn náà ni o. Bí wọ́n ṣe láwọn rú àwọn kan jáde tó, bí wọ́n ṣe láwọn àrẹ́sì àwọn kan, bí wọ́n ṣe láwọn mú àwọn kan, ìjínigbé sì ń lọ ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́. 100 million kò síbi tóun ó ti rí. Àwọn ẹbí wọ́n láǹfààní àti sa 600,000 naira jọ. 600,000 naira ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀. Now my question. Ẹni tó ṣe bẹ́ẹ̀ àtẹ́ àní kò sá ó mú pa, èèyàn tí ọ̀wá sì rárá ń kọ́. Wọ́n ń pààyàn, wọ́n ń jiyàn gbé. Owó baba dámì Ìgbòho Òòṣà ọgbàrata ó lọ sí gàngàn. Ariwo die down, ìjínigbé die down, ìfẹ̀mí èèyàn ṣòfò die down. Ṣùgbọ́n nígbà tíjọba jáde tí wọ́n ní sí àwọn ni àwọn ò bójútó, ìjínigbé tún rise up. Bí wọ́n ṣe ń dáná sun abúlé, bẹ́ẹ̀ ni wọ́n tún ń pa àwọn àgbẹ̀ sóko. Tìjọba wa ní ká dúró dè ni àbí ká gbèjà ara wa? Tó bá jẹ́ Òmù-àrán ni wọ́n ti mú àwọn ajínigbé yìí, tó bá jẹ́ Òmù-àrán ni wọ́n ti mú wọn, a jẹ́ pé ká kí àwọn akọni Òmù-àrán, ká yìn wọ́n, ká sì lù wọ́n lọ́gọ ẹnu. Ìdí ni pé akọ́ṣẹ́ ni wọ́n ṣe. Yorùbá làwọn tí wọ́n mú, Yorùbá lọ́pọ̀ nínú wọn. Bí wọn ìbá ṣe Yorùbá, wọ́n gbọ́ Yorùbá. Wọ́n fẹ́ lè gbọ́ ju
ọmọ Yorùbá gangan lọ. wọ́n ní kí wọ́n má lù wọ́n. mo fẹ́ kẹ́ gbóhùn díẹ̀ lẹ́nu wọn ni o. kò yẹ kó jọ wá lójú à ń ṣètò lọ́wọ́ wọn múná lọ. pápákọ̀ jẹ́ kí n sáré wá fídíò yẹn jàre. ká ẹ lè mọ̀ wípé kì í ṣe ṣeréṣeré o. àwọn ajínigbé ò ní sinmi lásìkò operation Folúmọ bá a ṣe kékeré tá a pariwo rèé wọn ò torí ẹ̀ kí wọ́n stop o. wọ́n dì wọ́n kalẹ̀ bí ẹrù ogi ni o, wọ́n dì wọ́n lọ́wọ́ sẹ́yìn ni o. ẹ ti rí pé Yorùbá ni wọ́n ń sọ, Yorùbá làwọn náà fi ń dáhùn. ìbéèrè mi òun náà ni wípé ṣé ká dúró dèjọba? ṣé tìjọba máa yá? ẹ ò lè mẹ́jọ ìjínigbé lọ sí police station. bọ́n bá ti kọ statement yín lẹ̀ immediately tán bá ti sọ̀rọ̀ ń pa ẹ̀, Ọlọ́run ọba mi ń gbọ́, ọlọ́pàá ò ní gbé ìgbésẹ̀ kankan mọ́. ẹni tí wọ́n jí gbé, ẹni tí wọ́n jìnnà rẹ̀ gbé ló ní pírọ́blẹ́mù. advice mi rèé o, kó nílé ó dilé ẹ̀ mú o. gbogbo àwa tá a wà ní abúlé ko àtàrin ìlú, ó sàní bá a ṣe dẹ̀gbẹ́ ọdún lásìkò ẹ̀rùn, bá a ṣe kóra wa jọ láti dẹ̀gbẹ́. ọdẹ a máa tó 40, wọn a máa tó 50 tàbí jù bẹ́ẹ̀ lọ láwọn agbègbè kan. nígbà tí oko bá gbẹ lásìkò ẹ̀rùn, èmi ọ̀bá ní bá a ṣe ń dẹ̀gbẹ́ ọdún yìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká kóra wa jọ tìbọ́ntìbọ́n tajátajá. ká ti ajá wájú, ká fi fọ́ gbogbo inú igbó tó wà láyìíká ọ̀dọ̀ wa. ọ̀nà kan ṣoṣo tá a lè gbà láti rú àwọn arúfin wọ̀nyí jáde nìyí o. bí bẹ́ẹ̀ bá kọ́, tìjọba ò ní yá wa o, kò sì ní pé wa. torí pẹ́jọ́ tí ń bẹ níwájú ìjọba ó ju ẹjọ́ kidnapper nìkan lọ o. kò dẹ̀ sí nǹkan tí wọ́n fẹ́ ṣe sí. torí wọn ò ní fẹ́ tako Fúlàní torí àwọn ọ̀gá wọn. ṣé ẹ mọ̀ pé wọ́n ń wá fẹ́fọ̀? wọ́n fẹ́ kí mọ̀lẹ́bí wọn jàre. ìran Yorùbá lọ́mọ̀ pé wọ́n wà nínú oko ẹrú.
bẹ́ẹ̀ yẹn ọba tan rẹ̀ lókù ogun ká wa mọ́ ní gbogbo ọ̀nà. lọ́dún bíi 3-4 sẹ́yìn tí wọ́n ń ju bọ́ǹbù lókè ọya tí wọ́n ń para wọn lókè ọya èròǹgbà wa ìrònú wa ìgbàgbọ́ wa ni pé kí wọ́n máa para wọn bó bá ṣe wù wọ́n ń bẹ̀. inú àwọn yẹn náà wá dùn pé bí làásìgbò ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn táwa wà nísinmi kò yẹ káwa náà wà nísinmi báwọn ṣe ń káyà sókè ló yẹ ká máa káyà sókè ṣé kò ti wá rí bẹ́ẹ̀. gbogbo nǹkan làwa náà ń bẹ̀rù ní South báyìí nílẹ̀ Yorùbá báyìí bọ́ ọ bá ń lọ lójú ọ̀nà yóò dàbí ẹni pé wọ́n ó jẹ ọgbẹ́ tìmọ́tò ilé ò gbọ́dọ̀ ṣèṣì sú ẹ̀rù ó máa bà ọ́ láti rìn lójú òpópónà. irú ayé èwo la wá ń gbé meanwhile tẹ́lẹ̀tẹ́lẹ̀ àárín òru nìrìn àjò dùn ún rìn because kò ní sí hold up ojú ọ̀nà ọmọ fẹ́. má dán wò ó léwu má rìnrìn òru mọ́ sọ fún ọ. ǹjẹ́ gbogbo àwọn èèyàn tí wọ́n jí gbé yìí ni wọ́n ń fi ilẹ̀ láyọ̀ àtàláfíà? ọ̀kan nínú àwọn mẹ́ta ẹni tó wa mọ́tò tí Mr. Olúfẹ́mi Oyèdépò tí wọ́n ti jí gbé ó ní fóònù tó ń cháàjì nínú mọ́tò wọ́n mú lọ. ìgbà tí wọ́n máa release Mr. Fẹ́mi wọ́n fi sim card ẹ̀ ránṣẹ́ wọn ò yọ̀ǹda fóònù. 600,000 naira láì gbé láì fà. ọ̀dọ̀ wa ni wọ́n ti ń rewó jọ tí wọ́n fi ń ra nǹkan ogun. wọ́n rí para dẹ̀ wá ara tù wá alówó lọ́wọ́ míwá ẹ̀kọ́ sẹ́ni tó lówó lọ́wọ́ nínú wa. wọ́n mọ̀lé àwọn èèyàn tó lówó àjẹ́gbàdúrà kí wọ́n ya bẹ̀ because kálẹ̀mí àtẹ̀yìn náà lówó ni ànígbàdúrà kí wọ́n wá sọ́dọ̀ wa. so kò ní make sense ká máa sọ wípé ó yẹ kí wọ́n lọ sọ́dọ̀ àwọn èèyàn wa tó lówó no kò yẹ kí wọ́n dọ̀dọ̀ ẹnì kankan. torí pé ibi tèmi lè wà ń bẹ̀ ibi tiẹ̀ náà lè wà ń bẹ̀ a gbọ́dọ̀ robiro kankan nù wa. ọ̀nà àbáyọ ni kí gbogbo wọ́jọ wá. ọ̀nà àbáyọ tá a fi wá tá a jọ wá òun náà ni pé ká kóra wa jọ lógún lọ́gbọ̀n ká má dúró dèjọba. ká sì mọ́ pariwo pé Fúlàní là ń wá lọ. n ò pé tẹ bá débẹ̀ kẹ́ yìnbọn mọ́ yẹn o ohun tí mò ń sọ ni wípé àìrìn kò ní fọm ní sọmẹjò lófò. mo nígbàgbọ́ pé tí ọdẹ 40-50 tí wọ́n bá yabonú igbó kan tajàtajà bẹ́ẹ̀ mi ọba tiẹ̀ ṣòfò ẹ̀mí ajá ni ó ṣòfò ẹ ti mọ̀ pé èèyàn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ because ajá máa ń sáré lọ níwájú ni ṣé bẹ́ẹ̀ dẹ̀gbẹ́rí àjọ dẹ̀gbẹ́rí mẹ́rin. wọ́n ní bọ̀bá ò tiẹ̀ mọ̀ nǹkan kan ṣá ọmọ oko ni ó tiẹ̀ tó ń sọ̀rọ̀ ìgbẹ́ dídẹ bẹ́ẹ̀ ni o. èmi gbé abúlé kó dáadáa ìgbé ayé abúlé kó dáa jù gbé ayé city lọ. yes mo láǹfààní àti sọ bẹ́ẹ̀ mi ń bá lo 30 days lóko wa ìyẹn 30 rìn ngọ́jẹ láì sábùlà 30 ìyẹn complete torí alalẹ́ ìyẹn láàjẹ pẹ̀lú ọbẹ̀ tó nice ọbẹ̀ tó fine gan àwọn ẹ̀gúsí àwa ìjẹkùndí ẹran ọ̀gbẹ́ni. ẹ má jẹ́ àṣàwàdà ohun tá ń gbìyànjú àti sọ ni wípé àìrìnpọ̀ ní sọmẹjò lófò. ohun tí mo ń gbìyànjú àti sọ ni pé ká má kọ̀ akọ̀kàn mí sí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí. ẹ má jẹ́ àsọ pé kò tó nǹkan kò tó fò. fìlà àwọn ará bí kò gbẹ́kì kò tó nǹkan tí kì í jẹ́ kó máa lágbẹ̀dẹ ọlọ́kọ́. ṣé kò tó nǹkan yìí láàmú sọ tí wọ́n fi máa wá kànlẹ̀kùn wa lóru. àwọn tó wọlé sókìtì pupa ọlọ́wọ́ ìjọba àpapọ̀ nínú ọlọ́wọ́ ọ̀gá ológun nínú chief of army staff because ta ló lè pe army barrack wípé kí wọ́n àláwò àwọn èèyàn yẹn láti wọlé láì kìí ṣe sójà sínú barrack. adẹ̀sọ́ngbà yẹn wípé àwọn Fúlàní tí wọ́n import wọlé láti Chad láti Niger nígbà tí Buhari ní 2014-2015 tí Buhari kọ́kọ́ fẹ́ dìbò tó fẹ́ lò wọ́n láti da ìdìbò rú. àní bárẹ́kì àwọn ológun ni wọ́n ti ń bọ́ wọn ni wọ́n ti ń tírèèni wọn
ìran Yorùbá ò rí nǹkan tó bá dé ń bẹ̀ àgbégbèsè kankan. sódìgbà tí wọ́n bá pa wá tán ká tó béèrè Yorùbá nation. ọ̀rọ̀ Yorùbá nation wa ìbò la bá dé. kẹ́ni ìgbésẹ̀ yín èèyàn mélòó lẹ ti sọ fún lọ́sẹ̀ yìí. bàbá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí ètò ẹ pọ̀rọ̀ Yorùbá nation ní ká sọ sẹ́yìn lẹ́fọ̀rọ̀ sí wa lẹ́nu ni. àwọn ò gbọ́dọ̀ sọ nǹkan míì mọ́ torí pẹ́yìn lẹ̀ ń bọ́ wa. ìjẹta àbí nǹkan mọ̀ ń sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà wọ́n lọ́rọ̀ ẹnìkan ní rọ́bìṣì mọ̀ ń sọ. ọlọ́rọ̀ Yorùbá nation ló yẹ kí n sọ jàre. ẹ béèrè pé ló ti contribute sí láìfù mi jọ tí mo ti bẹ̀rẹ̀ àbíjọ tí mo ti ń sọ̀rọ̀ Yorùbá nation. secondary lọ̀rọ̀ Yorùbá nation kì í ṣe primary o. ìwọ gbàgbé pé mi náà lẹ́bí ni kọ́mọ àtìyàwó ọ̀sọ̀ kò fẹ́ mi kí wọ́n fàwọ́ mọ́dọ̀ àbí. gbogbo nǹkan làwa fi ń risk life wa kò wá sọ̀rọ̀ encouragement kankan tó lè tẹnu yín jáde. everyday kásámọ̀ ṣe nǹkan tí ó tẹ́ yín lọ́rùn àwọn ò gbọ́dọ̀ ṣe nǹkan tí ó tẹ́ life wa lọ́rùn mọ́ rárá. ìwọ tó ń pariwo yìí ìwọ tó ń bú wa yìí ipa àwo ló ti kó lórí ọ̀rọ̀ Yorùbá nation lódìdí ọ̀sẹ̀ yìí tó parí. èèyàn mélòó lọ sọ̀rọ̀ Yorùbá nation lójú ẹ̀ èèyàn mélòó ló gbìyànjú àti convince. àbúrò pójúṣe tiwa nìkan ni ojúṣe gbogbo wa ni. báwa bá ti gbé ń bí kí wọ́n ní ó gbé ń bẹ̀ ń. ká gba ní ìgbà lọ́ọ̀ ni bàtà fi dùn. etí kan ọ̀yẹ́rí ẹsẹ̀ kan ọ̀yẹ̀nà ìbàdí kan ò lè jòkó lẹ́ní. ìwọ̀nba tá a bá ti jọ ṣe fúnra wa ẹ jẹ́ àjọ gbà bẹ́ẹ̀ ká dẹ̀ appreciate ẹ̀. tí nǹkan ọ̀bá ti wó sọ́dọ̀ ẹ má sọ́dọ̀ ebú. mo ṣe ń tọ́ tẹ Ọlọ́run lónìí ó yìn mí mo ṣe léyìí tí ò tẹ Ọlọ́run lọ́la ó bú mi mo tún sọ ń tọ́ tẹ Ọlọ́run lọ́túnla ó tún yìn mí. àbó tún pé mo ẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ ìjọ́ wo ni mi ò sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí mo sọ ni ọ̀bá wo lára mu ọba majority lára mu. ẹyẹ já wà bí aláìmoore ń gbogbo gbà. mò ń dàrún mọ́jú. ọyẹ kémi náà máa sùn ní. àmọ́ ṣe pé bí wọn bá ṣètò lónìí wọn ò ní jẹun nínú hàn. Ọlọ́run ọba mi ń bọ́ mi. ṣùgbọ́n mo wò ó pé mo lóore ọ̀fẹ́ láti bá yín sọ̀rọ̀ láti ta yín lólobó láti jẹ́ kí ti yín ọmọdé sí nǹkan tí bá ń ṣẹlẹ̀ láti yan nàná nǹkan tí ń ṣẹlẹ̀ fún yín. kí wá làbọ̀rọ̀ dákẹ́ kí ni wọ́n gbà nínú dídákẹ́. nígbà tí ràn mí bá wà nínú òkùnkùn tí n ò lè tàn mọ́lẹ̀ bí n ò bá ṣe Ọlọ́run ó sì gbé ẹgbẹ̀lẹ́mọ̀kọ́ ẹgbẹ̀rún èèyàn dìde láti ṣe é. èmi náà ń gbìyànjú agbára mi fún generation tí mo wà ní. ipa wo ni mo lè kó láti ran ìran mi lọ́wọ́ ó lélẹ́yìí tí mo ń ṣe yìí kì í ṣe pọ́ compulsory fún mi no ẹnìkan kan mandate ẹ̀ fún mi. torí Yorùbá ti parí ọ̀rọ̀ wọn níṣẹ́ tí ò lówó oṣù kì í láfẹ̀yìntì. So don't teach me what to say or when to say it. ẹ̀mí sàgàndá fẹ́ kẹ́ sọ̀rọ̀ lórí nǹkan tí n bá ní interest ń bẹ̀ ń kọ́. ntọ́ bá wù mí tí mo rí pọ́ necessary mo máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹnìkan kò lè tì mí. So ọ̀rọ̀ Yorùbá nation gbogbo wa lájọ kópa ń bẹ̀. tó bá rò pé ọ̀rọ̀ bàbá Bánjí Akíntóyè nìkan ni àbò rò pé ọ̀rọ̀ Sunday Igboho nìkan ni ó máa pẹ́ jù o. rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tiẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi rí gẹ́gẹ́ bí ẹni pa àjọ ń jà fúnran wa lẹ́yìn wá ọ̀la ìyàtọ̀ jẹ wá àfẹ́kọ́jà àwọn ọmọ wa bó o ṣe gbọ́dọ̀ rí nìyẹn o bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ rí nìyẹn sá o bí mo ṣe gbọ́dọ̀ rí nìyẹn. àkàndá ọ̀rọ̀ ìwọ̀nba bí tí mo láǹfààní àti yà lónìí òun náà ní í jóun o ẹ jẹ́ kí n máa yọ̀ǹda ẹ̀yin èèyàn mi ẹ kú iṣẹ́ ẹ̀kú àtàárọ̀ gbogbo apátápátá la máa rájé jẹun iná ò ní tánwó yín ẹ̀ nínà kàntánkẹ́ tó rí ẹ ṣe ẹ̀kú gbogbo ìgbà ẹ̀kú àdúrótì Ọlọ́run ní fi wá wọn ra wa
nílẹ̀ Ìbàdàn Àkàndá mo fẹ́ bẹ̀rẹ̀ ètò lórí rédíò pẹ̀lú ògo Ọlọ́run lọ́jọ́ ìsinmi aago kan sáago méjì ọ̀sán lọ́jọ́ Wednesday aago mọ́kànlá sáago méjìlá lórí rédíò ọ̀tọ̀ọ̀tọ̀. Rédíò wo ni yóò jẹ́ wọ́n sọ fún yín ńgbà tí n bá bẹ̀rẹ̀. ẹja fi léyìn ṣe suspense because ntí bá ń bẹ lọ́wọ́ ẹni là á dámọ̀ràn lé lórí. n ò tí ì bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ náà. anything ló lè ṣẹlẹ̀ mo lè rò padà lọ́la pé n ò tiẹ̀ sí mọ́ gan. àwọn rédíò ọ̀hún náà lè rò padà lọ́la pé kò tiẹ̀ sáàyè mọ́ gan. ó dìgbà tí n bá bẹ̀rẹ̀ kí n tó sọ fún yín pé ibi tí mo ti ń ṣe leléyìí. ẹ má gbàgbé láti like kẹ́ follow page mi yọjọ jẹ́ ìrànlọ́wọ́ fún wa ní o. tí n bá ní information tó wà very very important tó wà vital láti pass across yóò lè tètè dé ọ̀dọ̀ yín. bẹ́ẹ̀ bá ti rí fídíò mi tẹ́ share fún èèyàn tẹ́ share fáwọn èèyàn fáwọn ẹbí yín fáwọn fáǹsì yín fáwọn ọ̀rẹ́ yín. èmi nìkan kọ́ lẹ ṣe lóore o ẹ ṣe mí lóore ẹ ṣera yín lóore ẹ dẹ̀ sí àwọn èèyàn yẹn náà lóore. torí pé ìkọ̀ọ̀kan nínú tí wọ́n sọ ó máa ní element of fact tí yóò ṣe wọ́n láǹfààní tí yóò jíṣẹ́ mọ̀nàmọ́ná tí ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fọmọ olóore. ni mo fi ń sọ wípé bàbá ń gbẹ́ kòtò ọ̀tá ká mọ́ gbẹ́jìn tọrọ ọmọ rẹ̀ lè lọ kó sí. tó bá lérò pé n ò ní bá ṣíà ẹ̀ n ní bọ́ ṣíà ẹ̀ èmi kọ́ nìkan kọ́ ló ń ṣe ń kà ó tiẹ̀ tún lè má ṣe mí ń kà. kọjá páwọn èèyàn tó yẹ kó gbọ́ kínní yìí ilé yẹn ṣe ń kà. voice note tí mo sọ̀rọ̀ ń pa ẹ̀ lẹ́ẹ̀kan bàbá wa fi síta ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣíà ẹ̀ ṣùgbọ́n ṣe gbogbo àwa tá a gbé tò yìí láti gbọ́ tẹ́lẹ̀. ara àǹfààní kan nìyẹn. bàbá wa sọ wọn forúkọ wọn sí èmi ní ìdákọ wọn láti jẹ́ ẹ̀rí máa jẹ́ mi nsọ pé lóòótọ́ làwọn ní táwọn ń sọ. àwa náà dẹ̀gbà wọ́n gbọ́. yọ̀ọ̀yẹ́ ni kò ní yẹ ẹ́ lẹ̀ ọlọ́run ọba ń kẹ́yìn bó ṣe kẹ́mọ rẹ nìkan ọmọ káàbà Àkàndá ń relé kẹ́ ẹ má bàa dárò bẹ́ẹ̀ bá dárò ìyókù tún dọ̀la pẹ̀lú ògo Ọlọ́run. ẹ like ẹ follow page mi yìí Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ẹ subscribe sáwọn YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live ẹ wá Èdè Yorùbá TV níbi tá a ti ń pa àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan Òwe Yorùbá TV àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó dòwe tá à ń pa lónìí lágbára Ọlọ́run láìpẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe lórí rédíò bí mo ti máa ń ṣe ní Orísun TV nígbà yẹn. ẹlòmíràn pé ó tọ́ ni o bàbá yìí ló máa ń sọ̀rọ̀ Yorùbá fún wa ń gbà yẹn lọ́dún gbọ̀rọ̀ díẹ̀ sẹ́yìn. orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú bẹ́ẹ̀ bá ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú èdè àti àṣà wa ò ní wọmi bẹ́ẹ̀ ni ò ní parun ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò wa ṣe o.